Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Àdúrà tẹ́ ẹ ṣe níní àti gbogbo àwọn ìsìndálẹ̀ ìfẹ́jẹ́ tó kò tí àjọ àṣẹ kí gbogbo yín lọ́tún kí gbogbo yín ló sì ẹ̀ṣẹ́ pọ̀ kí gbogbo àwọn ọmọ látòrí sòkò láì olùsòwò láì kò wá àwọn tó ti láàbọ̀ lọ́dún okòwò ńlá kọ́ mẹ́ẹ̀ sòwò láì kò tó ńlá kọ́ lọ́dún àwọn àbúrò ẹ̀ àwọn ọmọ yẹn ò ṣe é là ẹ̀ sòwò láì ibẹ̀ ẹ̀ kọ́ wọ́n ti là kọ́ ó kí gbogbo ẹ̀yìn ọmọ bá o ọba Fọláṣadé Adéṣọlá ti di pé ẹ ṣe é lọ́dún ẹ̀kú àdúró ti gbogbo bá o kí o àlà ẹ̀rọ lẹ́lẹ́lẹ́ kò dúdú báyìí lórí òtí ẹ̀jẹ̀ kíkọ́ ọ̀rọ̀ dúró ọpẹ́ làkọ̀ adúlọ́tò ní bí orí ní mọ́ṣáláṣí ọpẹ́ yẹ bí ọlọ́run kò dúpẹ́ ọpẹ́ yẹ bí ọlọ́run kò dúpẹ́ ẹni tí ò dúpẹ́ ara rẹ̀ ló wà ọpẹ́ yẹ bí ọlọ́run kò dúpẹ́. Ọpẹ́ yẹ bí ọlọ́run kò dúpẹ́. Ẹni tí ò dúpẹ́ ara rẹ̀ ló wà. Tẹ̀gbẹ́ ọpẹ́ ìwọ wá dúpẹ́ tó ní dúpẹ́ lọ́wọ́ náà fún gbogbo ìfẹ́ àti ìgbórí adé. Pàápàá jùlọ ọlọ́pọ̀ wa pọ̀ lórí àwọn ìyá àti àwọn olórí tí ọlọ́run fi dẹ́bi. Lórí ọ̀fẹ́ mórí kà lọ́dọ̀ ọlọ́run ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ náà. Torí pé wọ́n fi ọwọ́ kú mi lórí ìjà ìyí. Olùpẹ́ púpọ̀ ó lè má sọ gbogbo ọ̀gbà ìjẹ́ àwọn ilé báwo ló fẹ́ ṣe àwọn ọ̀pẹ̀lọ náà wọ́n fi àsìkò ibi kí olórí bẹ́rẹ̀ àjíbọ́lọ́ ọ̀pẹ̀ lọ́rùn bí ẹ̀ ọ́ àmàtìmẹ́ ṣe olórí alérò bí ọmọ ọba èyí ọmọ ọba sáàmà ṣe ìbádùn ọmọ ọba èyí ọmọ ọba sáàmà ṣe ìbádùn ọmọ pé ká sọ máa síta láti gbé sọ máa sílé ẹ ṣe ìròyìn ní bámi tó rí ẹni bá wà ní pé tí mo ṣe kọrin ẹ̀kọ́ léyé oyè adéròkẹ́ bí òye mọ́ ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe pọ̀ olórí ìgbẹ́jú tọ́pẹ́ Adéṣẹ́gun òkè ẹ̀kẹ́ o òkú rere àtẹ́bà pàdé ọ̀fẹ́ máa pàdé ọ̀fẹ́ ó jẹ́ ẹ̀ṣẹ́ kó ẹ̀kọ́ àdúrótì ó yẹ kó dáadáa àsùnmọ́jú ọmọ àmọ́ àdúrótì ẹ̀ bàbá ó yẹ ayọ̀ sí i òkì gbogbo yìí lápapọ̀ bàbá mi lọ fún kí olórí Ajíbọ́lá ọmọ ẹ̀nà àwọn náà ṣe ń jẹ gbogbo akáǹjẹ lẹ́nu o àti kọ́tà mọ̀ àti kọ́tà àjẹ lẹ́nu wọ́n ń ṣàwọn àtọ́ ẹ̀ ṣáàtọ́ ìdàrà àti ó jẹ́ wọn dídò ìfọwọ́ àwọn àti ó tó jẹ́ yẹn o ọba níbẹ̀ àtàjẹ ẹ̀rọ tí tó yẹ kẹ́ máa gbà ní lọ́gbà
ẹ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ fìyẹn lẹ̀ ọlọ́run ti ṣe yẹn. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.